dọ̀bálẹ̀. o máa wá fi dọ̀bálẹ̀ pa mí. mi ò wá kíkí ẹ̀mí dẹ̀ wá dọ̀bálẹ̀ wo èèyàn kéèyàn èèyàn rádaràdá èèyàn jákújákú ó ṣe èèyàn bọ́bá méjì ilẹ̀ tó mọ́ ilẹ̀ kọ́kọ́ pa ẹ̀kọ́ tó péjò ebi ìbò pé èèyàn rádaràdá báyìí nìyẹn àtiwọ́ àtìyá ẹ ṣeun tí èèyàn kan ò ṣe rí tí ẹ gbọ́ náà kò dá mi lójú pé ìdílé Oníkòyí ni ìwọ ti wá ọmọ àlè Oníkòyí pápátá ni ẹ torí látijọ́ tí mo ti délé ayé tí mo ti mọ gbogbo ìran Oníkòyí ní ìrẹ́ èèyàn tó ṣe èèyàn kéèyàn bíi tiẹ̀ tó ṣàṣìṣẹ́ tó fún wà tára yóò gbọ́dọ̀ fún yìí torí wà tára yóò gbọ́dọ̀ fún ló fún yìí. ẹjọ́ sọ wọn lọ́rùn ẹ má bẹ̀rẹ̀. jọ torí ìwò títorí kí ló fún o bí mo tiẹ̀ ṣe wọ ìpalẹ̀ ara mọ́ kò bọ́ síta àmọ́ wá gbọ́ o ṣó wá rọ ọmọ tó bí fún ẹ èmi ò bá yín jiyàn o pé ọmọ ẹ̀kọ́ o wọ́n ló lọ́mọ ẹ̀ o torí mi ò ní ra bàbá fún ọmọ tó bí fún ẹ ó ti bí ẹ náà àmọ́ má ṣe rò yìí pé ọmọ tèmi sì ń jẹ́ ìyàwó tiẹ̀ o torí lékílé ilé tí ò dá nílé ẹ ẹni wọlé wọn wọlé orò. ẹ jọ sọ náà mistake ni kó tiẹ̀ jẹ́ kí n rí ọmọ mi. ọmọ wo ṣé ìwọ ṣe ìrántí pé ó lọ́mọ sí ibà yìí for your information o ní ọmọ kankan sí ibà yìí. but you need to understand. wọn náà mọ sọ̀rọ̀ ẹgbẹ́ má bínú jàre mọ́mí má bínú ṣe rí àgbà òkè wà lọ́jà ẹ kórè ọmọ tuntun kó tó ṣe bí òun. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ àṣìṣe ńlá ni àmọ́ tá a bá fojú inú wò dáadáa iṣẹ́ èṣù ni. ó yá ìta. Hey, cause I enjoy money can please just go go me just leave me alone. máa lọ onídọ̀tí èèyàn pálápálá. Up to them please more respect please I am upset. Ẹ má lọ ẹ jọ̀ọ́.